a ò tí ì fẹnukò láti padà sẹ́nu iṣẹ́. ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì tako ìkéde ìjọba. ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àtàwọn agbẹ̀bí ní nàìjíríà, ìyẹn National Association of Nigerian Nurse and Midwife NAM, ó mà ti jiyàn ìròyìn tó mà gba orí ayélujára wípé wọ́n mà ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì tí wọ́n gùn lé. ẹgbẹ́ náà ó sọ fún àwọn èèyàn wọn láti ṣe sùúrù láti gbọ́ ààbò ohun tí àwọn adarí ẹgbẹ́ náà tí wọ́n máa fẹnukò lé lórí o lẹ́yìn tí wọ́n bá ṣe ìpàdé ní ọjọ́ àbámẹ́ta sátidé. igbákejì akọ̀wé ẹgbẹ́ náà ní igbákejì akọ̀wé ẹgbẹ́ NAM Òfèrè Olúwatóyìn nínú àtẹ̀jáde kan tó fi síta ní ọjọ́ ẹtì Friday lẹ́yìn tí wọ́n máa ṣe ìpàdé pẹ̀lú mínísítà fún ètò ìlera ọ̀jọ̀gbọ́n Ali Pate. lẹ́yìn ìpàdé tí a ṣe láti jíròrò pẹ̀lú àwọn mínísítà fún ètò ìlera, iṣẹ́ àti ìgbanisíṣẹ́ àtàwọn lókọ lẹ́ka ètò ìlera míì, a ò ní fẹnukò àyàfi tí a bá ṣe ìpàdé pẹ̀lú àwọn aláṣẹ ẹgbẹ́, èyí tó máa wáyé ní ọjọ́ kejì oṣù kẹjọ tí ń ṣe ọjọ́ àbámẹ́ta sátidé òní. ṣáájú ní ìjọba àpapọ̀ ó ti kọ́kọ́ kéde pé ẹgbẹ́ náà ti ṣẹ́wélé ìyanṣẹ́lódì wọn, àmọ́ tí ẹgbẹ́ náà ti jiyàn ìròyìn náà báyìí. mínísítà fún ètò ìlera ọ̀jọ̀gbọ́n Ali Pate òun ló kéde bẹ́ẹ̀, tí agbẹnusọ mínísítà náà tó sì sọ wípé àwọn ti fẹnukò pẹ̀lú àwọn nọ́ọ̀sì náà. ó ní a ṣẹ̀ṣẹ̀ parí ìpàdé pẹ̀lú àwọn nọ́ọ̀sì ni wọ́n sì ti gbà pé àwọn máa ṣẹ́wélé ìyanṣẹ́lódì náà lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọjọ́rú Wednesday tí ń ṣe 30 ọjọ́ oṣù keje ọdún 2025 yìí. ń làwọn nọ́ọ̀sì náà ó ní wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tí wọ́n sì fẹ̀sùn kan ìjọba àpapọ̀ pé wọn kò náání gbèdéke ọjọ́ 15 tí àwọn mọ̀ fún wọn láti dáhùn àwọn nǹkan tí àwọn ń béèrè. wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà, àwọn náà máa darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nínú ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje tí wọ́n fi ń kìlọ̀ fún ìjọba àpapọ̀. alága ẹgbẹ́ náà nílé ìwòsàn UCH nílẹ̀ Ìbàdàn, arábìnrin Olúfúnmilọ́lá Fáminú, ó máa ṣe àlàyé wípé àwọn nǹkan tí ẹgbẹ́ náà tí wọ́n ń jà fún kì í máa ṣe ẹ̀tọ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan, bí kò ṣe ẹ̀tọ́ gbogbo ọmọ ẹgbẹ́ náà jákèjádò Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, ká wá bá a tẹ notification bell láti lè máa wí tó alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú ìsinmi òpin ọ̀sẹ̀, ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè èèpẹ̀.